Mo kí gbogbo ọmọ Yorùbá tàtà tó ń gbọ́ fídíò yìí. Àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo wa. Ìjẹ́ òṣèré orí ìtàgé nìwọ ni, yálà o ti wà nínú ẹgbẹ́ kan tẹ́lẹ̀ àbí òṣèré orí ìtàgé tí ò tiẹ̀ bá ẹgbẹ́ kankan ṣe, òun ni ìwọ ni. Oríire ti dé o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá, náà sì fẹ́ káwọn èèyàn máa gbé àṣà Yorùbá lárugẹ. Tí wọ́n náà bá wà lára àwọn tí mò ń sọ yìí, o lè darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ Ayitap, Association of Yoruba Indigenous Theatre Art Practitioners, ẹgbẹ́ tó ń gbé àṣà Yorùbá lárugẹ pẹ̀lú eré orí ìtàgé. Kò sẹ́ni tá a bá ṣọ̀tá, gbogbo èèyàn ló lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà láti lè máa ṣeré orí ìtàgé, láti lè máa fi gbé àṣà Yorùbá lárugẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa béèrè pé báwo la ṣe lè darapọ̀ mọ́ ẹgbẹ́ Ayitap. Tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ayitap, kàn sí Dr. Ọlálékan Sàlámì lórí WhatsApp nọ́mbà mi 08028565188 láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Ayitap tó ń fi eré orí ìtàgé tó fi ń gbé àṣà Yorùbá lárugẹ. Ayitap, 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 tiwantiwa.